ó ní agbára ó ti pọ̀ jù ó kèé nǹkan tí ó bá láyé nífẹ̀ẹ́ sí òòṣà mi wà tó yẹ pé kò nífẹ̀ẹ́ sí tí wọ́n máa ń ṣe kó òun lọ́tọ̀ àwọn nǹkan tó ń jẹ gbogbo òòṣà mi wà tó yẹ pé kò kì í jẹ. ó dára pé ti dáhùn ìbéèrè mi bẹ́yẹn tó túmọ̀ sí pé ọba lọ́la yóò sí nínú irúnmọlẹ̀ tó máa tẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ kàn máa gùn yàn bí bó ṣe ń gùn wọn kiri inú ṣọ́ọ̀ṣì yẹn. kò ń ṣe bẹ́ẹ̀ o kò ń ṣe bẹ́ẹ̀ o tó ń kú yàn bí wọ́n ti ń bọ̀ káàkiri bẹ́ẹ̀ ni Ṣàngó náà gbogbo ẹni mo fi sọ. ìyá mi Omidan ǹjẹ́ lè bá wa yànnàná nǹkan tí ó ń jẹ àti nǹkan tí ò jẹ mà. Mami Ajébùkúnmi, ìyá Omidan Àyọ̀ká, ṣe ti fẹ́ sọ̀kalẹ̀ ń sìn ní abẹ́ ṣe ní táyì. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa dúró díẹ̀ o, ẹ má kánjú. Èmi ni mo ní kí màmá Ajébùkúnmi sáré bá wa wá sókè because ọkàn láwọn stroke kọjá lọ ní so mo wá fẹ́ kán bá wa gbóhùn díẹ̀ sókè iṣẹ́ ìbínú ṣé kí wọ́n go ahead. bẹ́ẹ̀ ni. Ok, ẹ ṣé. Mami Ajébùkúnmi, ẹ jọ̀ọ́ ìbéèrè tí mo béèrè yẹn nípa ọba lọ́ayé àti ẹ̀bùn gígùn àti bí àwọn Christian àti Muslim ilẹ̀ Yorùbá wọ́n ṣe ń ṣe bí kò tiẹ̀ ṣe yéèyàn gan ṣé ó ní ṣe pẹ̀lú ṣé ẹ̀bùn tí wọ́n ń gùn nílẹ̀ Yorùbá ṣé ó ní ṣe pẹ̀lú kankan nínú àwọn irúnmọlẹ̀ wa àti pé ṣé àwọn ìlú míì náà máa ń gun ẹ̀bùn báwọn Christian àti Muslim ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń gun ẹ̀bùn lọ́tùn lósì tán láwọn ń gbẹ̀mí tán yìí mọ́ ìjẹ Gabriel ṣé lóòótọ́ ló ń jẹ Gabriel tàbí etí ẹ̀ wà ṣé wà ń bẹ̀ Mami Ajébùkúnmi ṣé kí n yàn mute yín. Dàpọ̀ Ajébùkúnmi ti bí. Your favorite girl ẹ máa kọ́kọ́ máa bí wọ́n pé ṣé wọ́n ti gbọ́n pa polówó wa. Hello. Hello ṣe ń gbọ́ mi èèpà òrìṣà o. Àdúrà wa gba èrè gbà tó wà lọ́wọ́ ẹjọ́ ṣé everybody ń gbọ́ mi. Like I said mo ń kọjá lọ ni mo rí ètò yẹn mo dẹ̀ like program yẹn mo dẹ̀ like everybody tí ó wà lórí program. Ṣé rí nǹkan tó jẹ́ kí n dúró gangan ni pé ṣé ẹ̀gún wà àti pé kí ló dé tí àwọn tó kù kì í gẹ̀gùn that is the question. Wọ́n máa ń gẹ̀gùn nílẹ̀ Haúsá. I've already answered the question on the comment section. Tẹ́ bá rí comment mo drop. Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi. Wọ́n ń gẹ̀gùn nílẹ̀ Yíbò. Wọ́n ń gẹ̀gùn nílẹ̀ Yorùbá. Wọ́n ń gẹ̀gùn nílẹ̀ Haúsá. Kódà òyìnbó gan ń gẹ̀gùn. Orí burúkú tiwa ló pọ̀. Ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé ilẹ̀ Yorùbá lẹ ti máa rí tán máa sọ ẹ̀sìn di business. Ilẹ̀ Yorùbá lẹ ti máa rí tán máa sọ any small thing tán máa sọ di business. Anybody bá lọ on trance ní church wọ́n máa set ring light business ti dé. Lórí one road tí ẹlòmíì máa gbà yẹn wàhálà máa ṣẹlẹ̀. Ẹ wo òrìṣà tẹ̀ ń wò yìí. Ìyá wa Omidan Àyọ̀ká sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní téèyàn bá rárí Ṣàngó pé ẹ̀gún Ṣàngó ò lè mu ó possible. Kémi tó larí Ṣàngó kí n tó dóṣù Ṣàngó ní ẹ̀gún Ṣàngó ti mú mi ní ẹ̀kan ṣopéré èmi gan mọ̀ pé ẹ̀gún Ṣàngó ni tápà ló ti mú mi. Àwọn tó wà ń bẹ̀ ni wọ́n sọ pé ẹ̀gún Ṣàngó lélẹ̀. Ó fẹ́ tó bí ọ̀sẹ̀ kan after làwọn èèyàn send video sí mi mi ò understand kò yé mi ò tiẹ̀ mọ̀ àwọn nǹkan yẹn pẹ̀lú nǹkan tí mo ṣe lọ rárí Ṣàngó ilé mi ni mo dẹ̀ ti lọ gbòòṣà mi ì tí ì larí Ṣàngó rárá tí ẹ̀gún Ṣàngó yẹn ti mú mi ẹ̀kan péré dẹ̀ ni. Tẹ́yà àwọn èèyàn bẹ́ẹ̀ máa post video yẹn recently torí mo rò pé àwọn èèyàn send video yẹn sí lábí last month pé ayẹyẹ ṣe rántí video yìí àmọ́ nígbà tẹ́mi go tẹ̀tí lè control ẹ̀ ìgbà tí mo sọ èmi gan ò lè control ẹ̀ ẹ̀gún máa ń múyàn even láì rárí ẹ̀gún tó tiẹ̀ surplus láti múyàn jù ní ẹ̀gún ẹgbẹ́ òrárí o òṣòṣà o tẹ́gùn ẹgbẹ́ bá fẹ́ mú ẹ ó máa mú ẹ kò dẹ́n ṣe gbogbo ọ̀nà máa ń jíṣẹ́ bọ̀ kí ẹ̀gún ẹgbẹ́ múyàn kéèyàn máa ṣe bálabàla ìyẹn ni ò dáa nílẹ̀ Yíbò ẹ̀gún ò ní mú wọn kán wá set ring light kán wá bẹ̀rẹ̀ wèrè ẹ̀gún ò ní mú wọn kán máa yíra mọ́nú omi pọ̀tọ̀pọ̀tọ̀ kán máa ṣe bálabàla báwa ṣe ń ṣe lórí social media yẹn ẹ̀gún ò ní mú wọn nílẹ̀ Haúsá mo láì mọye fídíò Haúsá tí ẹ̀gún mú wọn náà wọn ò pè ní ẹ̀gún bí kan lẹ́mí burúkú kan ló wọnú wọn bí kan ní kinní kan míwà ẹ̀gún ni Haúsá máa ń gẹ̀gùn Ìgbò máa ń gẹ̀gùn òyìnbó ń gẹ̀gùn ṣùgbọ́n oríṣiríṣi orúkọ ni wọ́n máa pe nǹkan wọn àwádẹ́ mọ̀ pé ẹ̀gún ni àìmọye churches tán máa ń gẹ̀gùn tán lè máa gbé wá sórí social media náà ẹnìkan béèrè question kan láàrin wa ń bí ilé ẹ̀kan yẹn wọ́n béèrè ìgbà tí Omidan wà ní lókè
wọ́n ní ẹjọ́ ṣe lè sọ àwọn nǹkan tí Ọbalúayé fẹ́ àti nǹkan ta ló rántí pàbẹ̀rẹ̀ question lẹ́ẹ̀kan yẹn pé ṣe lè sọ nǹkan tí Ọbalúayé fẹ́ á dáa fún yín àwọn nǹkan tó ń ba ìṣẹ̀ṣe wa jẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn questions yẹn okay like last year before last year mo ti tákọ̀ àìmọye àwọn ẹlòmíì lórí social media náà òun ni mi ṣe ń join live program tí bá dé live program mi máa bá àwọn babaláwo àwọn ìyá mi ìṣẹ́ni ṣe bí pé àmọ́ ti ẹ̀mọ́ nǹkan kan kò sí tó kàn mí máa fọ́lẹ̀ máa kàn máa wò báyìí mo lè wá comment section wọ́n lè gbé mi sókè gan mi ní sọ̀rọ̀ ẹlòmíì kan lè sọ̀rọ̀ ní comment section ẹ jọ bàbá wa ẹ bá wa kí o du òtúrá méjì èmi ò tẹ́ bá ti kì yẹn tán o ẹ bá mi ẹlòmíì tí ò kọ́ fá kí n tó máa kọ́lẹ̀ ní tá fi máa gbá àwọn èèyàn ká lóhun ti mọ fá yín tó Ọbalúayé jà kọ́ tó Ọbalúayé ò kì í jẹ kò ń ṣe ọ̀rọ̀ orí live program ṣe to understand Ọbalúayé ṣe báyìí Ọbalúayé kò ń ṣe ọ̀rọ̀ orí live program ẹlòmíì tó jẹ́ òpè tí ò ń ṣe olóríṣà òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì fi ń wọ sùtánà tó fi ń fọ́ọ̀mù ok àwọn tó gbé kòkò sínú church tó ń fi ẹyin kan tó dẹ̀ fáwọn èèyàn jẹ tó dẹ̀ wọ sùtánà àbúrò tí máa dé àyẹn ẹlòmíì àgbégbálẹ̀ á lòun dìgbà ẹgbẹ́ asset ring light òun ló fi pé bí like last year 2 years ago làwọn olóòṣà fi pọ̀pọ̀ òfò lórí social media pàápàá jùlọ lórí TikTok àwa ìdí ẹ̀ka kù wọ́n tẹ̀ ẹlòmíì ò láìkì mi dọ̀la kò kàn mí òun ló fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí láyọ̀yọ̀ eléyìí tán takò wá lẹ́yìn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ bọ́ náà sí àwọn evidence tó fi ń fèsì wa mélòó lára àwọn àbọ̀njà wèrè bọ̀ kí ni mo fẹ́ fà mẹ́ni pé kò sẹ́ni tí ò kì í gẹ̀gùn kò sí ìlú tí wọ́n kì í kẹ́ tí ò kì í gẹ̀gùn kí là ń pè lẹ́gùn ẹ̀gùn ní bá a ṣe ń bá àyàn sọ̀rọ̀ òòṣà ẹ lè fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ èèyàn gẹ̀gùn kò mí kó máa sọ̀rọ̀ ó lè gẹ̀gùn kó o jíṣẹ́ ó dẹ̀ lè gẹ̀gùn kó má jíṣẹ́ ẹlòmíì ò mẹ̀gùn yẹn gan control kò mọ̀ túmọ̀ ẹ̀ ó kí ọmọ kan gẹ̀gùn níjẹta ibi iṣẹ́ ló wà kò mọ̀ túmọ̀ ẹ̀gùn ó ní kíní ẹ̀ kàn mọ́ òun àwọn òun lọ kíní kan ṣe òun tẹ̀ gẹ́ta ara òun mọ́ ó ní ìgbà tán fún ṣe kíní kan fóun ara òun ò wálẹ̀ wọ́n wá gbé báìbù lé òun lọ́wọ́ ara òun ṣàwálẹ̀ díẹ̀ ṣá ó dẹ̀ ń type ó dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ó wá ń bi mí kí làwọn kan tóun lè ṣe mo ní kí ló tún fẹ́ ṣe bó ti gbádùn ó ní yẹn mi ì dẹ̀ síbi tó wà kí ló tún fẹ́ ṣe ó expect mi kí wọ́n máa ṣàlàyé pé wàá dẹ̀ ṣe báyìí o tó wá ti dijọ́ mi o wàá ṣe gbá wàá ṣe irú ẹ̀ bó ṣe ó lè bọ́ sáàrin ọjà kí trans mú ẹlòmíì wọ́n á wọṣọ funfun wọn kó lẹ̀kẹ́ oníkì sọ́rọ̀ wọn láwọn ti dìyẹ òòṣà torí pé ó ti mọ̀ bó ṣe lè tù wọ́n lára tí n bá wà ń bò mí tí mi ò bá sọ̀rọ̀ kó mi pé bóyá mi ì lè sọ̀rọ̀ tí bá wà lórí social media tí mi bá ṣe àwọn program lórí àwọn kankan kò mí pé bóyá mi ò lè sọ̀rọ̀ but most of àwọn olóòṣà wa lẹ́ni mo máa ń rí àìmọye àwọn fídíò tí Apàṣẹfà máa ń ṣe mo dẹ̀ máa ń like àwọn fídíò tí wọn máa ń ra àìmọye fídíò táwọn ẹlòmíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń ṣe mo dẹ̀ máa ń like àwọn ọ̀rọ̀ wọn bọ̀tẹ́ bá dé orí péjì àwọn olóríṣà mi lásán àfi bí wèrè ńlá lórí social media àwọn tó sì máa ń jẹ́ kí n máa gbọ́ ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ Apàṣẹfà wà nù wọn kí náà porúkọ máa yìí tó lè jì yìí Olúwo Fákáyọ̀dé Fákọ́rẹ́dé àwọn náà wà nù wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sì máa ń jẹ́ kí n gbọ́dọ̀ ṣe tí bá rí live program àwọn oníṣẹ̀ṣe mi gba mi mú kọ́ máa kàn wọ́ sókè torí pé ẹ máa dé àárín wọn bẹ̀ yẹn gan àwọn fọ́ọ̀mù àná ìtẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ lé lórí ó wà láàrin wọn bẹ̀ wọ́n á dẹ̀jọ́ máa sọ̀rọ̀ pé kíní kan ò dánú ṣẹ̀ṣe wọ́n á bẹ̀ sí máa tú oríṣiríṣi wọ́n á máa tú oríṣiríṣi wọ́n á máa sọ oríṣiríṣi oṣólẹ̀ àwọn oṣólẹ̀ tí ò sí inú ṣẹ̀ṣe wọ́n á máa sọ ibi tá a ti ń gbéra wa lé wọn lọ́wọ́ nìyẹn but to cut the long story short kò sẹ́ni tí ò kì í gẹ̀gùn a máa ń fi ẹ̀gùn báyàn sọ̀rọ̀ ni o lè wá ń bí kó o ní mi sí ìyẹn náà mà oníṣẹ̀ṣe ní mi sí christian ní mi sí bọ́ pé kó o lọ on trans orí ẹ̀ ẹlòmíì dé máa tẹ́ pé ó ń lọ on trans kò tí ì rí trans yẹn control wọ́n á máa gbéra wọn gbálẹ̀ lóríṣiríṣi àwọn olóòṣà tó wà bẹ́ẹ̀ tó ẹ̀kọ́ control wọn wọ́n ní control wọn wọ́n á dẹ̀ sẹ́ẹ̀tì kámẹ́rà kán lè mọ̀ pé nǹkan báyìí ṣe báyìí kán lè mọ̀ pé kinní kan ṣe kinní kan kinní kan ṣe kinní kan from there wọ́n á dẹ̀ sọ wá lẹ́nu ẹ tọ́ sàn kò sí ìlú tí wọ́n ti ń lọ trans. ok mo ń gbọ́. bàbá bẹ̀rẹ̀ ni tó ní ìbéèrè náà ẹ̀jọ̀ ìbéèrè mi ni pé a sì mọ̀ sí pé àwọn òṣèlú tó kù ní ṣe àwọn ọ̀gbẹ́ ìgbìlà wa ń sọ lọ́dọ̀ wa. bẹ́ẹ̀ ni ẹ̀gùn là ń pè é. òyìnbó ló ń gbé sí àwọn Yorùbá tó lè bí ṣọ́ọ̀ṣì àwọn ìkọlá ṣe kíkọ́ àbẹ̀tẹ̀ ẹ̀gùn òyìnbó ló ń gbé sí àwọn ará tó kù lẹ̀ Yorùbá. ẹ̀gùn òrìṣà yàtọ̀ sí ẹ̀gùn chọ́ọ̀chì o. Hello ẹ kálẹ́. Hello. ẹ má bínú kẹrí wọn ní àbálà Adéfúnkẹ́ múùtù náà. ẹ ṣeun wọn ní tí àbálà kì í yé èèyàn ṣe rí nǹkan kan bẹ tó ń pè ní DNA ìyẹn ni àwọn bàbá wọn ń pè ní ẹ̀jẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ bá rí ní church tí ẹ̀gùn bá gùn ẹ̀gùn òrìṣà ló gùn
ìdí ni o. Méjì náà ni ẹ̀gùn tó wà, ẹ̀gùn tó jẹ́ legit àti ẹ̀gùn fake. Nígbà tí wọ́n kó Christianity dé fún wa, wọ́n gbé Christianity, ẹnìkan kò lè sọ chapter nu Bible tí wọ́n ń pè ní ẹ̀gùn wà fún wa. Tá bá rí èèyàn tó mọ̀ kó ṣe fún wa. Mi mọ̀ bí mo bá rò nǹkan correct wa. Mi rò pé ibì kankan wà ńbẹ̀. Mi rò pé ó wà. But màmá Ajéfúnkẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé ẹ̀gún ti gun àwọn. Ok, ìyá ajé ọyẹ sọ̀rọ̀ ọyẹ land my land. Ọyẹ land ẹyẹ sí máìkì yín. ẹ ló ṣe ń gbọ́ mi ẹ̀yin tèmi. ẹ ló ṣe ń gbọ́ mi ò ṣe nẹ́tíwọ̀kì yẹn dá ń bẹ̀ yẹn. ṣe rí ẹ jẹ́ kí n question tí dáàdi wa yẹn béèrè yẹn ẹ jẹ́ kí n dáhùn báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí mo wà lórí TikTok content mi yàtọ̀ sí nǹkan tí mo ń ṣe normal kí n post àwọn iṣẹ́ mi kí n post ibi tí mo ti ń ṣe àwọn business mi àwọn ọjà mi everything ṣùgbọ́n ọjọ́ tí Christian kan ti dìde tó sọ pé ẹ̀gùn tó mú àwọn olórìṣà ẹ̀gùn àǹjọ̀nú ẹ̀gùn burúkú ṣùgbọ́n ẹ̀gùn tó mú àwọn ní church ẹ̀gùn ẹ̀mí mímọ́ ìjọ yẹn ni mo ti máa ń post ibi tí gbogbo ẹ̀sìn pátá tí wọ́n kù sí tó bá ṣe rè nínú ìṣẹ̀ṣe máa post ẹ̀ má post ẹ̀ lè wo ẹ̀ tó bá post ò ti kásá àwa máa bẹ́ẹ̀ rí post téèyàn márùn bá rí lórí page ẹ̀ táwa bá máa bẹ́ẹ̀ post ṣá ó dá mi lórí pé yẹn 5,000 máa bẹ́ẹ̀ rí ṣá tó bá ṣòṣì nínú Christianity náà tó bá post àwa máa bẹ́ẹ̀ rí post kò kàn mí ẹ̀gùnlẹ̀gùn jẹ́ trance náà fi ń pè ní English kò dẹ̀ sí nǹkan tó kàn mí pẹ̀lú trance ẹ̀gùn làwa mọ̀ sí òyìnbó ti gẹ̀gùn tó jẹ́ pé normal the same ẹ̀gùn tá à ń gùn ní òrìṣà náà ló gùn ẹ understand kò lè sọ èdè wa ẹni tí ò gbọ́ Yorùbá ìgbà tó gun ẹ̀gùn ó sọ nǹkan tá a gbọ́ mo ti bèèrè lọ́wọ́ Christian rí pé ṣé ẹ̀gún wà nínú Bíbélì ẹ sọ fún ibi tí Jésù ti larí mọ́lẹ̀ tó ti gẹ̀gùn tó ti wọ sùtánà ẹ sọ fún mi kẹ́kàn jẹ́ kí n mọ bẹ̀ yẹn torí bàbá tèmi mọ Báíbù pálí tù pálí kérúbù níyà bàbá mi tó fi kú wọn kì í lè fèsì mi ẹ̀gùn lẹ̀gùn jẹ́ àwálà lẹ̀gùn olórìṣà ló lẹ̀gùn ẹ̀gùn dẹ̀ pọ̀ oríṣiríṣi ṣe rí ẹ̀gùn ẹgbẹ́ ló ya yẹ̀yẹ́ kò sẹ́ni tí yẹn ò lè mú ṣe rí àwọn ẹ̀gùn òòṣà tó kù bí ẹ̀gùn Ọbalúayé ẹ̀gùn Ọ̀ṣun ẹ̀gùn Ṣàngó. Màmá Ajéfúnkẹ́. Mo ń gbọ́. ẹ má bínú mà ẹ má Mo ń bínú gbọ́. mà lórí àwọn tó fi rẹ́kọ̀dù wa lórí àwọn tó fi rẹ́kọ̀dù wa. Bẹ́ẹ̀ni. Wọ́n ní mọ̀túnmọ̀ yẹ̀yẹ́ tá a sọ kó yà yẹn wọ́n rò pé kó yà àárín bíbẹ̀ ẹ̀gbẹ́ but àwọn tó ń fi rẹ́kọ̀dù náà wà pẹ̀lú wa láti bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé mi ò kí ń fẹnu bà ṣẹ̀ṣẹ̀ jẹ́. ẹ máa gbọ́ wọ́n lè má bí ọ̀rọ̀ ní bá lórí mà wọ́n lè má lè bá ok ṣe rí nǹkan tèmi ṣe ń sọ bẹ́ẹ̀ ò ní pé kò síbi tí wọ́n ti ń gẹ̀gùn àwa la sọ di nǹkan mi nígbà téèyàn tó bá lóun tẹfá fún yàn tó bọ́ sí gbangba tó dẹ̀ pa kájà aṣọ fún wọn tó ṣe gbogbo ẹ̀gbọ́n yẹn ṣòro everything ìta ló wà ẹlòmíì tí ò sí nínú fíìmù yẹn tí ò sí ní line yẹn òun náà máa practice tọ̀dọ̀ sí ẹ̀ lẹ́yìn church tí ò bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe máa wọ sùtánà kó dẹ̀ wà wájú church kó dẹ̀ gbà pẹ̀rẹ̀ lẹ̀ kó kó fùfù sínú ẹ̀ kó kó ẹ̀pà sí kó fẹ̀kọ́ díẹ̀ sí ọsàn kùkúmbà pure water kó lòun dìgbà ẹgbẹ́ ẹjọ́ bó ló ti rá ìdíà ibo ló ti rá ìdíà kò sẹ́ni tí ò kí ń gẹ̀gùn ká má bá òpó lọlé olóró ó sú mi o kò sí ẹbí tí wọ́n ti ń gẹ òyìnbó ń gẹ̀gùn o òrìṣà ló lẹ̀gùn o kò dẹ̀ sẹ́ni tí ẹ̀gùn òrìṣà ò lè mú o everywhere ni òrìṣà wà everywhere eléyìí tá a rí là ń sọ àwọn tá a rí ń kọ́ ṣé wọ́n ṣọdún àwọn àjẹ́ ní ìlú òyìnbó wọ́n ṣọdún àwọn àjẹ́ nílùú òyìnbó náà ṣebí mo rí fídíò few days ago wọ́n ṣọdún àwọn àjẹ́ nílùú òyìnbó ṣé wọ́n lájẹ́ lọ́hùn náà ṣọdún àwọn àjẹ́ ká má sọ pé àárín wa nìkan la ti ní àjẹ́ n táwọn ń pe tiwọn lọ́hùn ọ̀tọ̀ wọ́n ní witches day làwọn ń ṣe bí Halloween náà ni ó tún ju Halloween gan-an because the way bọ́ ṣe máa mú rẹ máa pẹ́ ṣé báyìí làwọn àjẹ́ ṣe ń rí àjẹ́ tí wọ́n lè má rí bẹ́ẹ̀ bọ̀ wọ́n ṣàmọ̀ pàjẹ́ wà kò sí ìlú tí wọ́n ti sá. ṣé táwa sọ wípé Halloween tí wọ́n ń ṣe ní Amẹ́ríkà ọdún àìjẹ́ kò wá mọ̀ sí wípé Sàtánì náà ní ìṣúná.
Sátánì ò kì í ṣe èṣù kò sí ìlú báwa ṣe ní èṣù tiwa ń bí àwọn náà ní Sátánì tiwọn lọ́hùn Sátánì tiwọn dẹ̀ kọ́ ní tọ̀dọ̀ wa ẹ lè máa fi Donald Trump kẹ́ máa fi wí Ọọ̀ni of Ifẹ̀ tó bá máa sọ nìsín wọ́n lè ní ọba ló jẹ́ lọ́dọ̀ àwọn bí olórí kan lọ́dọ̀ wọn ok táwọn bá máa ṣe definition tiwa àmàlà ní Tinubu ń bí ẹ má bínú ìyá mi. ẹ má bínú ohun tó fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀mùtì bẹ́ ṣe ń ẹ̀mùtì so ẹ má bínú bí ń bẹ̀ wá lórí àjẹtẹ̀dá kan yẹn wọ́n ní tá a bá porí akọni àfi dà halẹ̀ gàràgà sẹ́ẹ̀rì èmi náà rí post yẹn èmi ò dẹ̀ nígbàgbọ́ pé ọ̀dọ̀ àwọn ìyá mi ni wọ́n ń ṣe ká ń tó bẹ́ẹ̀ kì í sọdún wọn ni wọ́n ń ṣe o. sẹ́ẹ̀rì tí obìnrin tó bá lo aláfáà tó ọ̀rọ̀ mi àti ṣe mo fẹ́ sọ yìí tó bá lo ìmùlẹ̀ àwọn àgbà tí ò bá rí fìrífìrí ikú gan díẹ̀ ló kù torí ibi tí ó ti bára rẹ̀ ibi tó lágbára ni ká tó wá pé èyí kan sọ pé fẹ́ kó kẹ́ra ń jẹ́ ó sọ pé fẹ́ sọ́dọ̀ àwọn ìyá mi èmi ò bìlíìfù nǹkan náà o èmi ò bìlíìfù pẹ́ dùn ọ̀hún bí àwọn kan míì ni àwọn kan ń ṣe bákan ṣá mi mọ̀ bọ́ ọdún àwọn ìyá mi ilẹ̀ Yorùbá títà ti ní wọn gan tó bẹ́ẹ̀ kálá fẹ́ sọ pé fẹ́ dá kinní kan lẹ̀ tọ́jọ́ bí àwọn ìyá mi tọ̀ ǹtẹ́mi kan fẹ́ sọ lé lórí nù. Hello ṣe ń gbọ́ mẹ́yìn tèmi yes you are right right òun náà kí n sọ́lẹ̀ kan pé wọ́n ń ṣe ọdún àwọn àjẹ́ kò papọ̀ mọ́tọ̀dọ̀ tiwa ni bàbá yẹn fi ń béèrè lẹ́ẹ̀kan pé ṣé torí pé báwọn ṣe ní Sátánì yẹn ṣé wọ́n túmọ̀ sí pé èṣù tiwa lóye kí n máa sọ fún pé Sátánì tiwọn kọ́ lè èṣù tiwa táwọn bá ní Donald Trump àwa náà ní T-Pain oníkálukú ló ní olórí lọ́dọ̀ títí ẹ̀ kò papọ̀ ìdádùn níṣèlú wọ́n ṣàǹṣẹ̀ṣẹ̀ ṣe nílẹ̀ Mẹ́kà àbí wọ́n ń gbẹ́bọ ní Mẹ́kà ṣé wọ́n ń ṣòrìṣà ní Mẹ́kà ni. Màmá Adéfúnkẹ́ ṣé wàá rí ara tó jẹ́ sòrò wa nínú ìṣòro wa ní bí a máa ń kàn sí àgbàlá pẹ̀lú àwọn èèyàn. Ẹ rí i pé ọdún Halloween ni wọ́n ń ṣe a sọ pé ọdún Halloween ọdún àjẹ́ ni wọ́n ń ṣe so Halloween is not àjẹ́ so tá a bá ti get kìíní yẹn right a máa get it wrong òun ló jẹ́ ká sọ wípé ẹ̀gún títí wa ẹ má ṣì mí gbọ́ ẹ má ṣì mí gbọ́ àwọn ń ṣe Halloween yàtọ̀ sí witches celebration tí wọ́n ń ṣe wọ́n recently wọ́n ṣe ọdún àwọn àjẹ́ separately ó yàtọ̀ sí Halloween tí wọ́n ń ṣe wọ́n ṣe ọdún àwọn àjẹ́ kò papọ̀ mọ́ Halloween lọ́dọ̀ wọn o àmọ́ ọdún àjẹ́ táwọn ń ṣe ò papọ̀ mọ́ tiwa èmi fi sọ̀rọ̀ ẹ máa gbọ́ nǹkan tí mò ń sọ wọ́n ṣe ọdún àwọn àjẹ́ kò papọ̀ ta ló lè ṣọdún ókè gbà tí wèrè kan dìde tó lòun ṣọdún Olódùmarè ta ló lè ṣọdún Olódùmarè tá a fi gbogbo ojoojúmọ́ tá a fi ń sìn à ń fi ojoojúmọ́ sin Olódùmarè kẹ́nìkan wá lòun mú ọjọ́ kan tó fi celebrate Olódùmarè ṣé Olódùmarè jẹ́ èèyàn kò yẹ kẹ́ ẹ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ ó ní ìdí abẹ́rẹ́ inú agbárí ta ló lè ṣọdún àwọn ìyá mi ẹlẹ́yẹ tẹ́nìkan bá lòun ṣọdún èṣù mo ṣe máa ń wo pé wọ́n lẹ́ ń ṣe. ìyá mi witches ò kì í ṣe àwọn ìyá mi náà. ṣé ń gbọ́ mi. ìyá mi ò kì í ṣe witches. ẹ máa ṣé ń gbọ́ nǹkan tí mò ń sọ ni. à ń gbọ́ yín. gbọ́ nǹkan tí mò ń sọ ìgbà táwọn ẹ máa gbọ́ ìgbà táwọn Muslim jáde tán là ń ṣẹbọ tẹ bá lọ sórí péèjì mi a lot of things tó máa jẹ́ kán gbé ẹnu sọ̀kan lèmi post àwọn bí tó ti ń ṣe nǹkan tó jọmọ́ ti wá táwọn ń ṣe bíi pé ibẹ̀ yẹn nìkan ni ilẹ̀ mímọ́ ṣé mi ò post ẹ̀ kí la máa pè lọ́dọ̀ tiwọn ẹbọ náà la máa pè lọ́dọ̀ tiwọn ó lè yàtọ̀ sí titi wa ṣé bí mo ṣe lè pe ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrẹ alápòrè tó máa ráyé ń pè lálápòkà níbí ni mo ṣe lè pe ilẹ̀ lọ́dọ̀ tiwọn lọ́hùn àbí ṣé bí mo ṣe máa pe Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àyàn awẹ́dẹ́ tó kó tó wẹ mọ́ ni mo ṣe máa pọnmi sẹ́mísẹ́mì tiwọn lọ́hùn àmọ́ tó bá fẹ́ sọ jẹ́nẹ́rálì wọn láwọn lómi àwọn náà lómi àbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan tí mo sọ ní pé téèyàn bá lòun fẹ́ ba ìṣẹ̀ṣe tèmi jẹ́ ibi táwọn náà kù sí nǹkan sáwọn náà kì í ṣe jù bẹ́ẹ̀ lọ ni ẹ̀ ń ṣọdún Halloween ẹ láwọn kan ń bọ èṣù àwọn kan ń bọ gíbọ pé lóòótọ́ èmi ò bá wọn sin òrìṣà mo ń bọ òrìṣà mo dẹ̀ ń bọ òrìṣà ni Olódùmarè lọ́ba tó sìn ṣùgbọ́n ìbàjẹ́ ti wá ibi táwa ti gbéra wa lé wọn lọ́wọ́ ni pé àṣehàn tiwa ti pọ̀ jù ẹlòmíì máa lọ trans wọn ajá ókè sí ẹnìkan tó lọ trans níbi tó ti ń gbé ètùtù lọ ó dẹ̀ jókòó sáàrin títì tó yẹ kán mú dìde kán gáìdì ẹ̀ tó bá tẹ̀ máa rìkọ́ọ̀dù á máa ríbi tẹ́pọ̀ tí ń gáìdì ẹ̀ bí wọ́n ń gbé wọlé àbọ̀fẹ́ tù lára wọ́n dẹ̀ dúró báyìí
wọ́n dẹ̀ tún fi ṣe yẹ̀yẹ́ nílẹ̀lẹ́bi tó wà yẹn ṣé yẹn wà nù ṣẹ̀ṣẹ̀ ẹ sọ fún mi táwọn yẹn náà bá rí wọ́n á bẹ̀ sí ni máa bú wa láì mòye bẹ́ẹ̀ lórí social media gbogbo ibi tí ó yẹ kó wà ń ta torí pa fẹ́ proof nǹkan fẹ́ proof nǹkan ó ti wà ń ta. no Ọláìdé ẹ ṣe sùúrù Ọláìdé ẹ má bínú ìyá mi yọ ọ̀pá ẹ má bínú Ọláìdé ẹ má bínú. mò ń gbọ́. jẹ́ rí ọ̀rọ̀ yìí mo understand nǹkan tí ìyáde tí wọ́n ń sọ pàtàkì náà ni wípé gbogbo nǹkan la gbọ́dọ̀ máa gbé ní social media. exactly. very good. àfa kan lọ gbé ifá ṣe rí fídíò ẹ recently ó lọ gbé ifá ó dẹ̀ la inú ìkìn ifá ó lè kúrò ó ní ìyẹ̀pẹ̀ lòún bá ń bẹ̀ orí mi gbóná débi pé bí kí n máa dírẹ́sì ilé àfa yẹn kí n dẹ̀ gé jẹ yànnàyànnà káyé ẹ̀ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ṣùgbọ́n ṣẹ́jú ẹ̀ ni ibo ló ti rí fá. màmá mi má fọ báàlẹ̀ ìjìnlẹ̀ tó fà ní. ẹ mọ̀ kan gbọ́n pé ìṣẹ̀tọ̀ ok màmá mi ẹyin tó bí ìgbọ̀. ok mo post fídíò bọ̀bọ̀ kan recently ó ṣe fídíò yẹn last year ó gbé cameraman sẹ́yìn bọ̀bọ̀ yẹn mo mọ̀ dáadáa everybody dẹ̀ ló mọ̀ torí nígbà tó rí fídíò yẹn lórí page mi àwọn tí wọ́n jọ ń ṣe live program wọn lè sọ̀rọ̀ torí pé wọn lè takò ẹ̀ wọn dẹ̀ lè fèsì ẹ̀ torí pé wọ́n mọra wọn èmi post fídíò bọ̀bọ̀ tí mo sọ yìí ó mú cameraman lẹ́yìn ó dẹ̀ lọ sí ìdí ọ̀pẹ àsìnlá ó lọ ń ṣa ikin ó ti báyìí eléyìí tẹ bá máa pè ní ikin ojú báyìí ló máa ní eye ojú báyìí ló máa ṣe ṣe bí gbogbo àwọn babaláwo tó wà lórí social media tó ń ṣe live program lọ́tún lọ́sì ṣèbọn ọmọ bọ̀bọ̀ tí mò ń sọ yìí none of them come out to face him pé nǹkan tó ṣe yẹn wrong àfa tí ò bá mọ̀ nípa nǹkan tá à ń sọ yìí nísìnyí ó ti mọ̀ bí ojú ikin ṣe ń rí tó bá fi lè mú obìnrin bìnrin lórí social media tó dẹ̀ ṣí ifálẹ̀ tó dẹ̀ pẹ̀jẹ̀ sí ó dẹ̀ ń ṣan ọwọ́ nínú ifá pẹ̀lú ẹ̀jẹ̀ ṣe ń gbọ́ mi ó dẹ̀ ẹjọ́ ṣe ń gbọ́ mi ṣe ń gbọ́ mi ó dẹ̀ obìnrin bìnrin torí pé wọ́n ti ń pera wọn ní kinní kan onífá lọ́tún lọ́sì wọ́n dẹ̀ jẹ́ bí ọmọ afẹ́ sí ọ̀pọ̀. ó dà pé nẹ́tíwọ̀kì ajébùkún yá jẹ́ kan ni níbi ọ̀rọ̀ onífádé tán sọ yẹn ká má máa fa ọ̀rọ̀ lọ fà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ àtàwọn tán wò táwọn pé wọ́n wò wá ẹni tó bá gbà ké tó bá dànù. mi ìfẹ́ ká èmi mo mọ̀mọ́ mi ò tì yá mi ìfẹ́ ká lọ fàájù lórí ẹ̀. èmi ni mo mọ̀mọ́ mi ò tì wọ́n mi ìfẹ́ ká lọ fàájù jù. ike ara rẹ̀ ni. Ọláìdé sorry ẹ̀wẹ́ fire girl ọ̀ya ẹ má bínú ọ̀ya ẹ̀pọ̀ olówó ń dáǹtà ẹ̀pọ̀ olówó ń dáǹtà ẹ̀pọ̀ olówó ń dáǹtà. in fact tọ́pìkì wa náà ló jẹ́ kí a lot of us ìbéèrè kan àbí méjì tá à ń béèrè nípa Ọbalúayé ìdùnnú yìí ṣe rí Ọbalúayé máa jáde. àbọ̀rú àbọ̀yò. ẹ má ì sí ìbọ̀rú mo máa èmi ni mo ní. ibi tẹ wà tó ń hó ìdí nìyẹn tó fi ń àgbọ̀ àwa nígbà mímọ́ bẹ ṣe nínú ìgbọ́ra wa lọ sí àgbọ̀ àwa ní kí nìkan là ń gbọ́. so mama Adébùkún mama mi Adéfúnkẹ́ ti bá wa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ and gbogbo wa la mọ ibi tí wọ́n ti ń bọ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ nílẹ̀ Yorùbá nǹkan tó bá jọun la fi ń wéhun torí ìdí èyí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ṣe ń padà sínú ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ oòjíire múvi Ọbalúayé yìí it's also a step ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa béèrè lọ́dọ̀ àwọn kò sí kékeré àwọn olóòótọ́ ṣùgbọ́n tẹ́ máa lọ máa béèrè lọ́dọ̀ àwọn babaláwo wa kọ̀ọ̀kan tí ẹ̀ wá ní read down ṣe ríru múvi Ọbalúayé for example nsìn ẹ máa wo múvi don't just watch it ẹ má kàn wò for watching sake no ẹ jot àwọn ìbéèrè sílẹ̀ ṣe rí mo máa ń sọ one thing nípa pé ẹni tó bá ń padà sínú ìṣẹ̀ṣe tó fẹ́ mọ̀ pé kí là ń pè ní ìṣẹ̀ṣe gangan tẹ́ bá ti ń wo múvi even kó jáwé ilé tí Nollywood ti kó sí yín nínú orí tẹ́ bá ti ń wo múvi particularly tó bá ti ní ṣe pẹ̀lú pé àwọn bàbá wa tó wà nínú ìlànà Ifá òun ni wọ́n ṣe múvi yẹn ẹ kọ ìbéèrè sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣé rí pé nígbà tí mo wá sókè ìsìn tí mo bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́tún lọ́sì mo ti wà nínú ìṣẹ̀ṣe kò ń ṣe ní o kò ń ṣàná rárá orí YouTube ló wà ó dẹ̀ máa jáde on the 14th of this month on the 14th of this month ó dà pé Thursday ní 14th yẹn bọ́ sí àbí bàbá pásítọ̀. yeah bẹ́ẹ̀ ni. ọ̀sìnlẹ̀ ó dà pé 14 ní Thursday ní so the whole weekend lẹ ní láti jókòó pẹ̀lú family gbogbo èèyàn wa tẹ̀sẹ̀ padà sínú ìṣẹ̀ṣe ẹ mú pen àti ìwé kẹ́ jókòó ìwé
àti ìbáírò kẹ́ jókòó báyìí kẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ ìbéèrè ṣe rí ẹ má padà sínú ìṣẹ̀ṣe láì máa béèrè ìbéèrè. It is not okay. It is not okay. Mo feel pé one of the problem tá a ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má jẹ́ kí n generalize pé Africa ẹ wo màmá mi Ajéfúnkẹ́sì wọ́n bá wa sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìyá Omidan Àyọ̀ká náà everybody ti bá wa sọ̀rọ̀ lọ́nà kan àbí méjì màmá Àgbékẹ́ màmá Ajébùkúnmi tó bá ṣe pé irú àwọn ìbéèrè tá a béèrè lálẹ́ tí kò bá jáde síta a ní lè dáhùn àwọn babaláwo àtàwọn ìyá olórìṣà wa tí wọ́n wà níbí wọn ò ní lè máa dáhùn ìbéèrè. I understand the fact pé ọ̀pọ̀lọpọ̀ wa àti gbé irọ́ sọpọlọ látọjọ́ tó ṣe pé it is okay. It is not your fault. Kò ń ṣe fault yín, kò ń ṣe ẹ̀bi yín, kò ń ṣe ẹ̀bi mi. Ọ̀pọ̀lọpọ̀ wa ṣe ń mú ẹsẹ̀ wa. Ṣùgbọ́n níwọ̀n bàgbà tó jẹ́ pé àti unlearn àti gbogbo àwọn nǹkan tá a ti kọ́kọ́ kọ́ tẹ́lẹ̀ yẹn. One of the beautiful growth in life is when you unlearn the things that you've learned to relearn. In fact, ẹ̀yin náà máa wá rí bí ilé ayé ṣe rọrùn tó. Gbogbo ilé ìtàn ìṣe kàkà kùkù tó ṣe pé àwọn nǹkan tó ti kọ́ tẹ́lẹ̀ fẹ́ unlearn wọn problem ni. Now ẹ jẹ́ kí n fi movie Ọbalọ Ayé ṣe ẹ̀dá fún ẹ̀sìn. Tẹ bá wò tẹpa àwọn èèyàn yín náà tó kò pé okay a ṣe ń padà sínú ìṣẹ̀ṣe ìkan nínú àwọn orúnmọlẹ̀ wa ni wọ́n fi ṣe múvì yìí ṣé bó ṣe rí gangan lélẹ̀ nínú múvì ẹ máa wá jókòó ẹ máa kọ béèrè yín sílẹ̀ ṣe rí ní weekend bàbá Fásọ̀tọ̀ máa wà live torí èmi gan after iṣẹ́ lọ́jọ́ Friday bàbá Fásọ̀tọ̀ gbọ́dọ̀ wá sí live wa gbogbo béèrè tẹ bá ní ìdí tẹ fi máa béèrè ni pé tẹ bá wà níta táwọn èèyàn bá ń béèrè pé táwọn èèyàn bá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tẹ́yìn ti mọ̀ tẹ́lẹ̀ tó ti béèrè nípa ẹ̀ lọ́wọ́ àwọn babaláwo wa tó bá ń béèrè lọ́wọ́ yín níta àbí táwọn èèyàn bá mú ẹnu àtẹ́lù níta ẹ máa ní kíní yóò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n burst bubble yín tẹ́ bá béèrè kan tí ẹ bá béèrè lọ mo máa ń sọ nǹkan kan pé ní àwọn ìyá olórìṣà wa irú màmá Ajéfúnkẹ́ màmá Omidan Àyọ̀ká bàbá Fásọ̀tọ̀ bàbá Láyérí Owó àwọn bàbá mi Fámáyọ̀wá àti bẹ́ẹ̀ lọ àwọn babaláwo tó ṣe pé tẹ́ bá ti rí wọn your instinct ẹ̀mí yín máa sọ fún yín pé àwọn ìyá wa àtàwọn bàbá wa wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe kò sí tẹ́ bá ti béèrè tán lọ́wọ́ tiwọn ẹ tún bá sórí péjì màmá Ajéfúnkẹ́ ẹ lọ béèrè lórí péjì wọn tẹ́ bá kúrò ṣẹ́rí this is how to gather knowledge tẹ́ bá wo múvì kan ẹ má wo eléyìí tí Nollywood sọ fún yín pé àwọn ìyá yín wọ́n ń jẹ èèyàn kò sí ìyá yín kankan tó ń jẹ èèyàn àwọn babaláwo yín górí èèyàn tó bá súnmọ́ babaláwo tó bá béèrè tó bá ti gbọ́ wípé nǹkan tó ń wò nínú múvì lélẹ̀ as a human being gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀jẹ̀ wà ní àtọpọlọ ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ mọ̀ tó dẹ̀ ti jẹ́ àgbàlagbà tí ó kì í ṣe ọmọdé kò ní dá àwọn ọ̀rọ̀ tó ti pò pọ̀ fún wa ká tún wá pass it down sí next generation in fact ìṣubú gidi ló máa jẹ́ fúnlẹ̀ Yorùbá tí àwọn ọmọ wa tó tún ń bọ̀ lẹ́yìn tó tún bẹ̀rẹ̀ sí ní àwọn nǹkan tó ti kó sáwa lọ́pọlọ táwa náà tún kó sí wọn lọ́pọlọ ìyẹn ò dá tó ó ní mo ṣe máa ń sọ pé irú màmá mi Ajéfúnkẹ́ mo mọ̀ gbé wọn wá sókè lálẹ́ nìkan sí mo pé wọn kì í pẹ́ sá lọ kẹ́ tó rí wọn báyìí wọ́n tó pa àwọn fẹ́ máa sá lọ rẹ́dí mo mọ̀ gbé wọn wá sókè ní lálẹ́ so tẹ́ bá lọ sórí péèjì wọn ẹ kọ ìbéèrè kan àbí méjì sóbẹ̀ wọ́n máa dá yín lò ìyá olórìṣà ni wọ́n they are the custodians of the Yorùbá land ẹ wo bàbá mi Fásọ̀tọ̀ múvì náà fi máa ń bá wa sọ̀rọ̀ jù tẹ́ bá wo Múkáílà Àdìmúlà ẹ máa rí i pé so eléyìí báyìí nínú múvì ó ṣe báyìí ó lọ báyìí ẹ máa kọ sílẹ̀ ẹ máa bọ̀ Ọbalọ Ayé tó ti máa jáde ó máa jáde ní November 14 ẹ jókòó àti ẹ̀yin ìyá olórìṣà wa àti ẹ̀yin bàbá nífa wa àti ẹ̀yin ìyá nífa wa àti ẹ̀yin babaláwo wa gbogbo àtọ gbogbo yín láṣẹ Ifá ẹ bá wa kọ ìbéèrè sílẹ̀ gbogbo yín tẹ̀dẹ̀ jẹ́yìn olórìṣà wa tí bá ti rí yín tẹ wà lórí live video tí bá ti gbà béèrè tí mo ti béèrè lọ tán lọ́wọ́ bàbá Fásọ̀tọ̀ máa wá sórí péjì tí yín náà máa tún wá béèrè lọ́wọ́ tí yín náà ẹ̀dẹ̀ gbọ́dọ̀ dá mi lóhùn because ẹ̀yin lẹ jẹ́ ẹni tó jẹ́ ẹ̀yin lẹ wà ẹ̀yin lẹ you are the custodian of the Yorùbá culture ẹ̀yin ni tó ṣe pé tí ó bá ṣẹlẹ̀ lónìí a máa wá béèrè lọ́wọ́ yín pé báwo ló ṣe rí báyìí tí nǹkan kan bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lónìí a máa wá bá yín pé báwo kí lẹ̀ ń wò tí nǹkan kan bá fẹ́ wọlé Yorùbá lẹ́nu ẹ̀yin làwọn àwòrò ṣàṣà tá a máa péjọ tẹ́ ẹ máa kóra yín jọ tẹ́ ẹ máa bá wa fọlẹ̀ Yorùbá mọ́ torí ìdí èyí ẹ máa expect béèrè kọ̀ọ̀kan ní ẹnu anybody and ẹ dẹ̀ lè dáhùn ìbéèrè kan lẹ́ẹ̀mẹ́ 20 times ìdí ni wípé ṣe ń béèrè lẹ́lòmínà ṣe ń padà sínú ìṣẹ̀ṣe ló máa béèrè lẹ́lòmínà tún máa padà sínú ìṣẹ̀ṣe ló máa béèrè kò dẹ̀ ní suyín kò ní rẹ̀yìn láṣẹ Ifá and látara pé kẹ́ máa rí béèrè gbogbo àwa táṣẹ ń padà sílé òun náà ni pé kẹ́ máa support àwọn babaláwo wa tó ṣe pé wọ́n ń fi movie industry wọ́n fi ń jẹ́ ká mọ̀ understand pé
àwọn múvì irọ́ kan wà tàti wò sẹ́yìn ọ̀nà tẹ́yìn fi máa gbé tẹ́yìn fi máa ṣe kóríwú fún wọn ni pé kẹ́ máa wo àwọn movies yẹn and kàn wo movie yẹn lásán o you're not just watching the movie you're watching the movie to write down some questions ẹ kọ ìbéèrè sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè àwọn orúnmọlẹ̀ tó ṣẹ̀yìn dá sílẹ̀ tó ṣe pé ẹ̀jẹ̀ wọn lẹ̀ ń lò wọn kì í ṣe ojo they are not cowards ẹ béèrè ìbéèrè tẹ bá rí nínú múvì pé wọ́n sọ pé ẹni yìí pààyàn nínú múvì ó yá bàbá Fásótọ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé irúnmọlẹ̀ wa kan kò kì í ṣe báyìí báwo lè lè ṣe wá rí you will answer your question ìdáhùn tó bá fún yín tí kò bá tún tẹ́yín lọ́rùn ẹ tún máa tún béèrè ẹ lọ́ wọn lọ́fun that is why they are here that is why àwọn ìyá mi Adéfúnkẹ́ àǹkó tí gbogbo wọn fi wà níbí báyìí ẹ jọ̀ọ́ múvì wa máa jáde ní on the 14th of this month ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún tá a wà nínú ẹ̀ yìí ní ọjọ́ àlàmísì ní ọjọ́ Thursday Ọbalóayé will be rolling your screen ó wà lórí Àpáta TV bàbá mi mọ̀ because this movie deserve to be on Netflix but wọ́n wò pé fún àǹfààní àwọn èèyàn wa tó ṣe pé wọ́n wà nínú àwọn abúlé ìjọba àti bẹ́ẹ̀ lọ it's a big project ńlá ni kò ń ṣe project téèyàn lè fọwọ́ rọ́ sẹ́yìn kò ń ṣe project kékeré kò dẹ̀ kì í ṣe project yẹpẹrẹ so fún àǹfààní èèyàn tí ó jẹ́ pé kí gbogbo wa ká lè rí wò lórí YouTube ká lè ní access sí kò ń ṣe pé ṣe máa subscribe sórí Netflix àbí Netflix máa sọ fún yín pé kinní kan no all you need is your data ẹ dẹ̀ máa bọ́ sórí ẹ dẹ̀ máa wo movie ẹ dẹ̀ máa kọ question. ẹ má download ẹ ìwọ náà ni mo ṣe sọ fún ọ pé tẹ bá ń download yẹn waste of time